joyè tá a mọ̀ túmọ̀ oyè àbí tá a mọ̀ ìgbésẹ̀ tó kàn. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba òun ni wọ́n máa ń fún àwọn èèyàn lóyè tó jẹ́ pé wọn ò mọ nǹkan tí oyè yẹn tó lè bí tó bá yá nígbà tí wọ́n bá lọ tán. Ṣé rọ́pọ̀lọpọ̀ ẹlòmíì tó joyè tí kò mọ ìgbésẹ̀ tó kàn lórí oyè tó jẹ. Òun ni ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ṣe ń comment tí wọ́n ń sọ̀rọ̀ wípé ipò ọba Awùjalè kò tọ́ sí Wàsíù Àyìndé. Ẹ farabalẹ̀ kẹ́ gbọ́ gẹ́gẹ́ bí Wàsíù Àyìndé bí wọ́n ṣe sọ wípé gbogbo wọn pátápátá, gbogbo àwọn tí àwọn jẹ́ ọmọ Ìjẹ̀bú làwọn jẹ́ ọmọ ọba, ṣùgbọ́n ọba Síkírù ọba Adétọ̀nà Awùjalè àwọn gan ni wọ́n fi àwọn jẹ olórí ọmọ ọba tilẹ̀ Ìjẹ̀bú nílé lóko kákàkiri. Eléyìí jẹ́ kí àwọn lẹ́tọ̀ọ́ sí orí àpèrè ọba Awùjalè láti dádé láti máa pàṣẹ. Tá a bá wá ní ká wò dáadáa ní gbogbo àwọn tí wọ́n jáde láti jẹ ọba Awùjalè láti jẹ ọba tuntun yìí, kò jẹ́ sí ohun tí ò ṣẹlẹ̀, nǹkan kò ṣẹlẹ̀ rí yẹn irọ́ ni.